yí bẹ́ ṣé flask lè yí ni bẹ́ ṣé flask ni yam pounder ìyẹn náà dèmí gún àbí kàn kọ sí àbí mèmọ̀wé ni yam pounder kenwood iṣẹ́ mọ̀ ẹ́ kí àwéra kò ń bẹ́ kọ yam pounder kò ń bẹ́ 8 litre okay ṣí mọ́ ọ̀jìyẹn 8 litre náà ti bẹ́ ẹ̀rìn kan lè ya ẹran sí ṣé ẹran ni màá bá lébẹ̀ ní àbẹ̀yàn ọbẹ̀ ẹ̀gúsí ní èèpà ọ̀gá o yam pounder yóò nǹkan yóò bó ṣe rí iṣẹ́ ni mo kọ́ ọmọdé rà kò ń bẹ́ kọ yam pounder àbàmì àlóhùn rí bẹ́ẹ̀ mọ̀mọ́ mi lòun hàn rí títí kò mú kú bẹ́ẹ̀ yam pounder yí bẹ́ẹ̀ yam pounder àti já gan yẹmi gbé yí kọ dàbí tán ganan òyìnbó yẹmi gbé kẹ́mi mọ̀ fọ́ mọ́ mi lọ kéèyí bẹ́ẹ̀ kéèyí bẹ́ẹ̀ kò ìṣòro gbígbé ayé wàhálà plate ní ṣé mo jẹ ráìsì tí iyán ganan gbé sí ṣé mo jẹ yàn tí ìwòsèdè yìí kọ dàbí ọ̀bẹ ṣé ọ̀bẹ ní àbíkẹ́ kọ dàbí bíléèdì kéèyí bẹ́ẹ̀ kọ́ lọ́mọ mọ̀ jẹ gémi lọ́sẹ̀ bẹ́ẹ̀ yam pounder yóò nǹkan kíní bẹ́ẹ̀ o ní bíléèdì ṣé bíléèdì helicopter lè yí ni àbí yìí bẹ́ẹ̀ ayé òyìnbó mo ti kú dànù yóò nǹkan mú kọ́ a máa sáré mo rántí èyí ká máa ṣe ní skul ká máa ṣe fáànù ká máa sáré ni òun lè yí bẹ́ẹ̀ bí helicopter kẹ́hìndé mọ́ ò ní máa gbẹ̀mí mi bẹ́ẹ̀ kò fi dédé gbé kíní kò mí iṣẹ́ ni mo kẹ́ra kò mí kẹ́ yam pounder èyí bẹ́ẹ̀ jẹ́ mi à ń blade náà ti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ náà nù jẹ́ mi dára mú gé kíní ti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ jẹ́ mi mú gé yam pounder ọlọ́run ayé òyìnbó ṣé kíní àgé mi lọ́wọ́ bẹ́ẹ̀ wọ̀ ọlọ́run mọ̀ jẹ́ gé mi lọ́wọ́ mẹ́mìíràn hospital mọ̀ jẹ́ yam pounder ṣe ni ní mi àwíyá bá mi gbẹ fóònù dání kọ́ máa òmí kíra ilé náà kọ́ṣẹ́ náà lọ́dọ̀ mi kọ́ṣẹ́ tí wèmí ó wà nù ó gbọ́dọ̀ kó wá mú o àgbà tirẹ̀ àbí mú géèmù rẹ̀ kéèyí rótọ̀ lè yí rótọ̀ ọlọ́run ọba ò kéèyí ò náà bó ṣe flask lè yí ni mọ̀ kíní bẹ́ẹ̀ ókè àyà kò mú kíní bẹ́ẹ̀ à ń mú sí nǹkan tí kì í sì à ń mú ṣe ṣe kí ni àyọlùjọ ni bẹ́ẹ̀ àgbọ́dọ̀ yọlùjọ ni ní ìmọ̀ kí ni bẹ́ẹ̀ òwe ń bá ti mọ́ ọmọ rẹ̀ máa dára gbé sílẹ̀ wọ́n dẹ̀ plug rẹ̀ kọ́nù máa gan mọ́ná rẹ̀ etí kẹ́ ẹ̀gbọ́n káwọn ná nípa ni ọ́ kọ́ọ̀tì ṣomi nípa ni ọ́ ẹ̀ bá tẹ̀ já láì kọ́ṣẹ́ nẹ́pà nǹkan ọba máa kọ́ṣẹ́ nẹ́pà kì í gun òpó ná oògùn òkìkí ló fẹ́ ṣe ni ìjọ kọ̀ọ̀nà bá ṣọ̀kìrì ayé ara ìró àápẹ́ owó lébẹ̀ àbí ọ̀gá o òyìnbó láàgbé ó ra jẹ tí àdèmí yí ara gúnyán rẹ àwọn ẹkún yàn bá lè jù sí kọ́ wáyé kòkó pupa ni tí kìíní ayò ṣe ayò gé rẹ yóò nǹkan nìkan lè mú fíùsì sínú ẹ̀ yé ìfíùsì yam pounder ṣé ń ṣí rẹ ká máa bọ ohun kíní jẹ dry food crush okay kì í sínú kíní rẹ òun bá ṣe rẹ máa plug rẹ mọ́nà kó bá yọ lójú mi èmi jẹ́mi dára gbọ́n rẹ̀ síbẹ̀ Kẹ́hìndé ẹ̀kọ́ mi níṣe kàn ṣe alo kíní rẹ ó kà gbé lé mi lọ yam pounder kọ́ dàbí flask ìwọ̀n ẹ̀ mú de dàbí flask jẹ́jẹ́ okay bẹ́ẹ̀ ni mo ṣe ń ṣe okay yọ iṣẹ́ kan iṣẹ́ náà ni máa bá lò okay jẹ́ mi ọpọlọ náà ní kété wọn èsì dẹ̀ kan mú alátọ̀run ọpọlọ ni láti kí síbẹ̀ yìí rẹ̀ láti kí síbẹ̀ bíléèdì mẹ́rin 1 2 3 4
àti kì í síbẹ̀ mà kì í síbẹ̀ mà kì í síbẹ̀ yìí bẹ́ẹ̀. Iyọ̀ mú alátọ̀ mọ́ ọ̀gá o ẹ̀kún mi ṣé bẹ́ẹ̀ yìí bẹ́ẹ̀ ṣé bẹ́ẹ̀ yìí bẹ́ẹ̀. Ṣé bẹ́ẹ̀ yìí bẹ́ẹ̀ màá kó plug rẹ̀. Ìyẹn bàṣíà máa yọ jẹ́tí ìyẹn bàṣíà ní ọ̀gá o àbá mi bá omi lọ́rùn bá mo gbé ìgbàlódé ayẹ̀kùn rí láwùbọ̀ kẹ̀lẹ̀ tó ayé àwùbọ̀ kẹ̀lẹ̀ tó ayé ọ́nìkọ́sí láìkì yẹn yóò nǹkan kíní gbọ́dọ̀ bà mí lọ́wọ́ o ọ̀nà máa aṣọ yọ̀yọ̀ kẹ́ máa dá ẹ̀ lọ́rọ́ sẹ́ ọ̀wẹ́ mo gé ọ̀hún mo yọ yìí ó dè kè yí bẹ́ẹ̀ mo yọ yìí náà ó dè kè yí bẹ́ẹ̀ èyí bóróbóró ni bọ̀rọ̀ kìnní la dìjẹ́ tó kọ ẹ̀mí mẹ́bọ̀ lọ́rọ̀ kìnní àrùn kọ́ àmọ́ orí tó lè ṣe àrùn kọ́ nobody teach me how to unhook bra ṣé èyí náà ní mẹ́rin àmọ́. Kẹ́hìndé kó gbé kínní kò mbẹ́ ọyẹ kẹ́ ẹ kọ́ mi ọkàn dédé gbé kò mí ọmọ ìyàwó ẹ̀ nù tèmi rà á jiyàn mi à jẹ́ kẹ̀ on off ìwòsí ìwé kàn kì í ṣe on off okay ó ti dé parẹ́ ẹ̀ mẹ́ẹ̀kọ́ yẹn náà lé ní yam panda èyí bẹ́ gbèsè bẹ́. Ó ti répété ní ìpínmọ́ ṣe. Let me unplug it. Mo ka gan mọ́ ná. Unplug it. Mo ṣe amúnádá ayé náà á dá ebi náà mo ṣe ń dè nínú ni.